Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé a kú dédé àkókò yìí o sórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa bàbá wa ṣe ń lò gbèsè ayé wọn láyé àtijọ́ táyé wọn fi dùn tí gbọ́ngbọ́n sì kàn sí ayé yẹn wa kí la ní fúnra wa lónìí tá a fẹ́ mẹ́nu bàtà fẹ́ yàn nàná ẹ dákun ẹ fàbalẹ̀ kẹ́ mọ́ bá wa lọ o ọgbọ́n wo ni wọ́n ń lò tí ayé wọn fi dùn tí gbọ̀ngbọ̀n kan sí oríṣiríṣi láàmẹ́nubà ọṣẹ ń bẹ téèyàn lè wẹ̀ bọ́ bá fẹ́ lu ọṣẹ ìbílẹ̀ o lè fi sí o lè lọ wá ọṣẹ òyìnbó orí afẹ́fẹ́ la wà ní polówó ọṣẹ kan ọṣẹ funfun ọṣẹ òyìnbó àdídàkọ ọṣẹ kankan ìwọ lọ rà á bọ́ bá ti rà á tó ń rín ó ní bí a ṣe ń rín tá a bá ṣe ẹ̀ mọ́ rín ìwọ gún bá ná tá a bá ti gún fi sínú abọ́ kan fomi sí bá a ṣe ìjọ kejì yóò ti rọ̀ dáadáa ìwọ wá gún mọ́ ewé tó fẹ́ gún mọ́ ọṣẹ funfun nu torí wọn sọ fẹ́ lómi kan mọ́ lo nǹkan dúdú sì ń jẹ ewédú nígbà wọn ti sọ oríṣiríṣi ọṣẹ fún tí ò ṣiṣẹ́ á sọ èyí tí ìyẹn lè kọ́kọ́ lò bóyá ẹlòmíì wọ́n ti ṣáájò fún kò tiẹ̀ tà ọṣẹ tó kúnlé ọṣẹ tó wà nílé rẹ̀ ọfẹ́ tó oríṣi ọ̀nà mẹ́rin odò lórí èrú dà sí síbẹ̀síbẹ̀ náà ọjà rẹ̀ ò yí padà èèyàn yẹn wa ẹ lọ rè wá èpo ọ̀bọ̀ tá à ń pè ní èpo ẹ̀rún èpo ọ̀bọ̀ tá à ń pè ní èpo ẹ̀rún ẹ wà lọ rè wá ewé kan bẹ tá à ń pè ní ewé ẹ̀rún yẹn ń tẹfẹ́ ewé ẹ̀rún yẹn ń tẹfẹ́ yìí tẹ̀wé dọ́dọ̀ àwọn eléwé ọmọ tó bá dà mọ̀ ẹ dákun ìníkẹ́ ẹ wá kí wọ́n mọ́ tàtàkùtà fún yín ẹ̀rú alámọ́ ìgbín tó bá pinnu ìgbín apinnu ni torí omi kì í tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ayé ẹ mọ́ tẹ̀yìn gbèrú mi omi kì í tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ayé ẹ mọ́ tẹ̀yìn gbèrú mi ẹ odidi ìgbín yìí ẹ fi sínú tá a ti ń gùn kan lódó ẹ gùn tí ó kùnà tó ti karahun rẹ̀ ẹ wé èrò yẹn tẹ́fẹ́ yìí ẹ kò sí èpo ọ̀bọ̀ ẹ kò sí èpo ọ̀bọ̀ ní gbogbo ọ̀rẹ́ mi táwọn ọ̀tá ti kó pamọ́ àwọn àjẹ́ ni àwọn sóni kí wọ́n dá padà kó sì máa padà bọ̀ sí ogún omi tí wọ́n ti fi pamọ́ kó bọ̀ sínú ayé mi ẹ̀rù ni ẹ fi wá ṣẹ́ gbọ́ èpo ẹ̀rù ni ẹ fi rún gbogbo ibi tí mi lára mi tèfètèfè kí gbogbo aburú tó bẹ̀ lára mi kó kúò ká sóògùn kọ́ mọ́ jẹ́ ni ká gbàdúrà fún ni nílé ìjọsìn ni kó tó wá mọ́ kí ìrè ọmọ tó dòdì lára èèyàn ọwọ́ ayé ni ẹ gbọ́ mi yé ẹwà ewé ẹ̀rù yẹn tẹ́fẹ́ là ń pè ní ẹgbẹ́ gbogbo bí ara mi dànù tèfètèfè ẹ fi sí ẹ̀rù alámọ́ ẹ fi sí èpo ọ̀bọ̀ ẹ fi sí odidi ìgbín kan ẹ fi sí oògùn yìí pọ́ńtà lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n kíní kan tí ẹ máa fi pamọ́ ń bẹ̀ tó wà lọ́dọ̀ àwọn àgbàlagbà tó bí àwa kíní kan bẹ tí wọ́n máa fi pamọ́ ń bẹ̀ à ń pè ní hóókan ajé olókun níjọ́ wà ná òkun ni wọ́n ti kó tẹ́ bá fi ṣe tí báyìí yóò máa hó yé bẹ́ẹ̀ òun lẹ́gùn mọ́ àkàpé rẹ̀ nu táwọn bàbá wa fi pamọ́ èyí tí wọ́n kọ́kọ́ sọ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́ bá lò náà yóò ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó ṣiṣẹ́ fún ni pé bẹ́ẹ̀ bá ti sọ ògùn tẹ́lẹ̀ àbí ṣe fún yín tí ò jẹ́ yóò máa jẹ́ tó bá yẹ pé èèyàn bá ní ogun ìdílé yóò kú ò tó bá jẹ́ wípé wọ́n gbàdúrà fún ọ ní ìlànà ẹ̀sìn rẹ kó gbà tẹ́ bá ìbẹ̀rẹ̀ sí nílò yóò máa gbà wọ́n mú èèwọ̀ gan fúnra rẹ ló mú tẹ̀sùbá fúnra rẹ tó ń pẹ́ ọlọ́run rẹ ọlọ́run ọgbọ̀ tọ́ àmọ́ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ ṣàwúre ni kì í ṣe pé kíní nìkan ni ó mú wá fún ọ àbọ̀ tó bá ti fi ìyà ajé kún wọ́n ní ibi tí ìyà ajé bá gbé jókòó sí ibẹ̀ ni ẹ̀dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ rí ọmọ rẹ̀ gbé wọlé tọ̀ wá ayé òfin rere wọ ọkàn bẹ́ẹ̀ bá ti lò ó tó bá jẹ́ kọ̀ǹdátọ̀ tí wọn ò gbéṣẹ́ fún iṣẹ́ tó ti bíìdì fún látijọ́ tí wọn ò gbé fún wọn ó pè é pẹ̀lú ògbọ́lọ́ wọ́n sì gbéṣẹ́ náà fún torí mo ṣe òkò orí fún àwọn tí mo fún lóògùn ọlọ́run jò rí bẹ́ẹ̀ fẹ́mi náà tọmọtọmọ torí pé tí èèyàn bá lè sọ pé n tí mo ṣe fẹ́ kó rí fún ẹ kó rí bẹ́ẹ̀ fún mi
gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí a jẹ́ pé èrò ọkàn tèmi náà dáa tí mo fi sọ kínní o èmi náà ní èrò ọkàn kan lábẹ́nú tí ò dáa ni ọlọ́run wúyẹ́ ọkàn wa ó sì hàn sólódùmarè ó lè tan èèyàn ò lè tán lọ́hùn ó lè tan alẹ́ tara wa àwa èèyàn ṣùgbọ́n àlè tán lọ́hùn ẹ̀yin èèyàn wa ọṣẹ yìí ẹ wà gún mọ́ṣẹ́ ọṣẹ ẹ lè gún ọṣẹ òyìnbó mọ́ gbogbo àwọn kìnìún yẹn gùn tí ó kùnà bí mo ṣe káwọn tí bá ti gún tó kùnà dáadáa ẹ wá mú ọṣẹ ìbílẹ̀ ẹ fi gún bàbá mi ń bẹ ọṣẹ ìbílẹ̀ rà máa ń lò èmi ni mo yí sí ọṣẹ funfun ọṣẹ òyìnbó ẹ bá ti gún ọṣẹ àmọ́ rin ẹ mú gàríta tẹ́ fi rin ọṣẹ ìbò gàríta kí gàríta tẹ́ máa fi rin ẹ̀gẹ́ tẹ́ bá fi rin ọṣẹ òyìnbó ẹ wà ara fomi díẹ̀ wọn tẹ́ bá ti fomi díẹ̀ wọn ẹ wà gún mọ́ àwọn egbògi tẹ́ bá bù fún yàn yóò máa rùn òórùn dúndùn orin ọṣẹ òyìnbó ni yóò máa rùn tó bá sì ti lọ fi sẹ́yìn ọ̀nà méjìlá máa gbà lọ́sẹ̀ yìí o àwọn míì kọ́ wọn máa lọ fi wẹ̀ sódò tí ń bá ń sàn èèyàn máa fi wẹ̀ sódò tí ń bá ń sàn tẹ́ bá ti wá darí odò ẹ lọ rẹ sí sàrà fún oníbàárà torí pé ntọ́lọ́ ń sọ ní Al-Qur'ani nípa kìíní yẹn ó lágbára gan o ẹ wá wò àwọn bàbá wa gbé wọnú iṣẹ́ ìbílẹ̀ ṣe rí pé Ọlọ́run kan náà lájọ ń pè tẹ́ bá ti lọ fi wẹ̀ lódò ẹ ti mú owó lọ́wọ́ tẹ́ bá lówó lọ́wọ́ oúnjẹ lẹ bá ní ẹ bù dání bí oúnjẹ tẹ́ lè fún yàn tínú rẹ̀ ó dùn ẹ mú dání kódà bó ṣe búrẹ́dì rà lọ́wọ́ tó bá ti wẹ̀ tẹ́ lódò pẹ̀lú májẹ̀mú pé ìwọ Ọlọ́run ni mo pè tún ayé mi ṣe gbogbo tọ́wọ́ mi kù sí bá ń tún ṣe ẹ wà lọ rè bu ní báárà ní oúnjẹ tàbí kẹ́ bùn lówó ó lè jẹ́ búrẹ́dì ó lè jẹ́ owó sáti bùn kò bá fọ́ lójú kò bá fọ́ lójú ọ̀sẹ̀ tí wọ́n sọ yìí nígbà bàbá wa ń bẹ ẹ̀ẹ̀kan lóṣù lèyàn máa ń wẹ̀ tàbí ẹ̀ẹ̀kan lọ́dún gbogbo orí ayé èèyàn ni ó sì padà bọ̀ tí wọ́n ayé tó ti lówó rí tí ò lówó mọ́ ọ̀sẹ̀ yìí ni wọ́n fi tó ayé rẹ̀ ṣe padà kó tó mọ̀ làwúre ṣé ń gbọ́ mi yé tó bá yẹ pé inú yàrá rẹ ló ti wẹ̀ àmọ́ wẹ̀ nú ilé náà tó bá fẹ́ wẹ̀ nú ilé ó dáa jù kéèyàn wẹ̀ ibi tí ó bá ti mọ̀ rí sánmọ̀ àṣírí tó wà ń bẹ̀ mọ̀ ń sọ Ọlọ́run rí ọkàn mi èèyàn lè wẹ̀ nú ilé rẹ̀ ṣùgbọ́n kò ní lágbára tó bá jẹ́ wípé wọ́n ti kórè ayé rẹ̀ pamọ́ tó bá yẹ pé wọ́n ti mú ògo rẹ̀ pamọ́ kó wẹ̀ níbi tí ohun rẹ̀ ó ti tó Olódùmarè lókè nígbà tí wẹ̀ lọ́wọ́ pé wọ́n Ọlọ́run Ẹlẹ́dàá mi dákun káyé tèmi náà da kémi náà ṣe rere nínú ayé kémi náà jẹ́yàn bọ́ bá tún sọ̀rọ̀ fún mi tán ìwọ Ọlọ́run náà ni ó jẹ́ fi mọ̀ mọ̀ jẹ́ fi sọ̀tá rẹ̀ Ọlọ́run kéèyàn dà níyàn pé tó dé bá fẹ́ ń bẹ lọ́run ẹ bẹ̀ délẹ̀délẹ̀ bọ́ bá sọ̀tá Ọlọ́run yọmọ ìwọ náà ni kò sí nǹkan kan fọlọ́run fúnra rẹ̀ ògbó dára tó ní àmọ́ sí torí ara wa ni àmọ́ tó bá wẹ̀ lálẹ́ sùn tílẹ̀ bá ti mọ́ láàárọ̀ mo fi Ọlọ́run alààyè bẹ̀ ọ́ táwọn pé nulẹ̀ lọ́wọ́ ti fẹ́ wẹ̀ tó bá ti ń wẹ̀ lọ́wọ́ ó ṣe tí ọba lówó lọ́tẹ́ yá yíyẹ pé tí ẹ̀ wá ó burúkú jáì ó ṣe 50 naira bíi mẹ́rin mú dání kó fi wẹ̀wẹ̀ ń tán kì í ṣe pé kó da omi ọṣẹ tó fi wẹ̀ sí o nígbà tó lọ fún báyà lówó tó omi ọṣẹ ọmọ ọrùn bẹ́ẹ̀ kó da o kì í ṣe pé wọ́n fẹ́ lo àsìkò ẹnìkan rárá o mú owó ìdání kó o ti fi pamọ́ bí ilẹ̀ bá ti mọ́ láàárọ̀ la dàníyàn sí ìwọ Ọlọ́run kó wá padà sínú ọ̀rọ̀ Ọlọ́run tí Ọlọ́run sọ nínú Sọ̀búrà tu Dáúdà tíra kan bẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Dáúdà àwọn kìrìsìtẹ́nì pè ní wọ́n pè ní David Dáúdà ni àwọn Muslim ń pè ànábì Dáúd wọ́n pè ní David ó wà ní Bíbélì náà orin Dáfídì ó wà ń bẹ̀ tíra kan bẹ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún àwọn bàbá wa máa ń lò nínú àwẹ̀ tó máa ń ṣe Ramadan lọ́wọ́ ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti sọ fún gbogbo àwa èèyàn pé ìtìlíbù rí dọ́ìyà padà bismillahir rahmanir rahim pẹ̀lú orúkọ Ọlọ́run bá tó dáyé tó dọ́run àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run onítìlíbù rí dáyà Ọlọ́run ní wá ìyọ́nú mi ẹ̀yin ènìyàn wọ́n yẹ wà nù sọ̀rọ̀ ni wọ́n yẹ sáfẹ́ àánú Ọlọ́run bẹ́yìn ó rí ṣe láyé àánú Ọlọ́run ni kì í ṣe sẹ́lẹ̀yàn fi lówó iṣẹ́kọ́ lọ́la ẹ wá àánú mi kàn tẹ́ bá fẹ́ rí àánú mi bẹ́ẹ̀ni dọ́ọ̀mọ́ zakin pẹ̀lú kẹ́ ẹ wá ìyọ́nú mi lára àwọn atẹ́wọ́gbọrẹ àwọn tí fi gbá bọ́ọ̀hà àwọn tí ò ní àwọn aláìní bẹ́ẹ̀ni dọ́ọ̀mọ́ zakin pẹ̀lú kọ́ wá ìyọ́nú mi pẹ̀lú àwọn atẹ́wọ́gbọrẹ fáínà wù kó orí ẹni tó bá ti sọ pé torí Ọlọ́run ẹ̀bùn mi tàbí àwọn oníbàárà tó jókòó tó fọ́ lójú tẹ́sẹ̀ ń dùn tí ọrọ̀ tàbí nǹkan kan ṣe é kó rí àwọn èèyàn fáwọn tàbí yà ní fáínà kó rí àwọn eléyìí nì àwọn tí ń tọrọ báárà ẹ̀rí kò rọrùn fún Yorùbá láti máa tọrọ báárà káàkiri tí bá sọ àwọn ẹ̀yà wa míì níran míì nílẹ̀ Nàìjíríà wa yìí ṣùgbọ́n Yorùbá míì náà ń ṣe tó bá ti wá mú Yorùbá tàbí ẹlẹ́yà míì tó fi nítorí Ọlọ́run ẹ̀bùn mi Ọlọ́run ní sọ àwọn tí mo ṣe báwọn mọ̀gbọ́n ju ọlọ́wọ́ tí mo ní kí wọ ọmọ tọrọ báárà sọ àwọn tí ń tọrọ báárà ni rahmatin àánú èmi Ọlọ́run ìkẹ́ mi láti fọ́nfíkù ń sọ́rọ̀ fẹ̀tà àìní kì í yà wọ́n láàrin kadiju káyà tó bá ti lè mu ní báárà àwọn atẹ́wọ́ gbọ́dọ̀ lówó Ọlọ́run ní ń sàálà ní nítorí ọba béèrè lọ́wọ́ mi lójú ẹsẹ̀ tó o ti dà níyèsí Ọlọ́run ní
láòtì mo búra pẹ̀lú orúkọ mi tẹ́lẹ̀ kò lè bá mi jẹ́ ní òfin jọ lọ́hùn máa fún ẹ ní nǹkan yẹn nǹkan tó ti rò bó ti tẹ́nu ayé rẹ ọlọ́run ní máa pèsè ẹ̀ fún ọ ńlá mọ́tẹ́sí àlè ní tọ́ba ti ìrántí bí mi léèrè kankan tọ́ọ̀kan ṣe sàárà fún mi ọlọ́run lọ́ra àwọn tí ò níhun tó torí ọlọ́run bùn mi tọ́ọ̀bà rántí bèrè mi tí sọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ dé ò tiẹ̀ mọ́ tó fẹ́ bèrè lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run ṣàánú rẹ ní bọ́kọ̀ tiẹ̀ lè sọ kankan ọlọ́run lámúyà ṣáà mi ìgbàgbé ẹ̀ mú mọ́ tọ́ka lọ́rọ̀ ẹ̀ ọlọ́run ní máa ṣe fún ẹ tọ́ba ti wá wẹ ìwẹ̀ ìtàn ìwọ lọ sí sàárà fún oníbàárà ìwọ sì rí pé pẹ̀lú ògùn ọlọ́run ọ̀sẹ̀ tí mò ń sọ yìí ọ̀sẹ̀ ìbílẹ̀ ló lo mọ́ ní ọ̀sẹ̀ òyìnbó ni ayé ìlú ó sì dá nǹkan ó sì yí padà ẹ̀yìn gbáhùn ni ọ lè wá lọ àwúre tó bá wù ọ́ àwúre tó wá lè lò oríṣìí méjì ni àwúre kan ń bẹ tó jẹ́ onílílá tá a máa fi sínú oyin ọ̀kan ń bẹ tó jẹ́ pé inú ọṣẹ ni ọ wà ọṣẹ ta lákọ̀ọ́kọ́ òun náà bóun náà ṣe rí iná lè lè rí ṣùgbọ́n ewé lásán ni àwúre tó lè lò ewé ajé sẹ́fúnsẹ́fún ewé tìpọ́nlá ewé ìṣáájú ewé àánú àwọn ewé tí mo kà wọ̀nyí òun lọ́ọ́ tí yóò kúnná omi àgbọn lọ́wọ́ àfi pò èèyàn máa fi wẹ̀ lọ síbi ilé ìtajà rẹ̀ ẹsẹ̀ yìí ń lé ní. ẹlẹ́ẹ̀kejì tí bàbá tó bí mi tó máa ń ṣe mo fi ọlọ́run tó dá mi tó dá gbogbo ayé àtijọ́ yìí tẹ́ ń wò mo fi búra ewé ọ̀yọ́ tá à ń jẹ lọ́bẹ̀ ọ̀yọ́ gidi ọ̀yọ́ agbádú ilé èèyàn ọlọ́ọ̀ tí ó kúnná àbí kéèyàn ogun lódó ẹ̀ hàn iyọ̀ tá a fi ń jẹ bẹ̀rẹ̀ ẹ̀ wà bù sí iṣẹ́ méjì ní í ṣiṣẹ́ ìyọnu gidi ní sì ṣiṣẹ́ ìtajà tó o bá yẹ wẹ̀ lọ bí tó kódà kó wẹ̀ lọ bí kó jẹ́ pé o ò níṣẹ́ lọ́wọ́ wá wẹ̀ èyàn ò rẹ̀ ní sàánú ẹ̀ pé wá ìwọ náà wá máa ṣe yìí ayé yìí ó sì dáa yóò dùn gbọ́ngbọ́n kàn sí ara àwọn díẹ̀ nínú tá a lè mẹ́nubà nínú àwọn ọgbọ́n àwọn bàbá wa tó lù wá ṣe fún wọn nígbà wáṣẹ̀ tí wọ́n fi lùgbésí ayé wọn tí gbọ́ngbọ́n sì kàn sí ẹ̀yin èèyàn wa tẹ́ ń bá mi bọ̀ orúkọ tèmi ọmọ yín tí mo bá yín sọ̀rọ̀ ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ológbòmọ̀ṣọ́ ó kí yín o ẹ kú bá mi pa lọ látàtàárọ̀ mo ní ìjọba fẹ́ rí mu wà nílàkà òkété ní baálẹ̀ ìjẹ́rù nílé alága ní ìlú Ògbómọ̀ṣọ́ mo tún wà ní Gèrè Alimi nílọrin mo wà ní Gèrè Alimi ní àdójúkọ Methodist Church tẹ́wá débẹ̀ lẹ́yìn lọ sọ́dọ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì nílé ọ́fíìsì àbáyé ni wọ́n fi bẹ̀ hàn yín mo sì wà ní Abraham Adesina shopping complex number 58 ní Onípàánù ní ìgboro Èkó fẹ́ àǹfààní ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ rí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí ni 080 335 80664 080 335 80664 zero nọ́mbà mi ni 080 20 40 59 54 lẹ́ẹ̀kan sí 080 20 40 59 54 ẹ̀yin èèyàn wa ẹ lè máa bá wa ká lọ lórí Instagram wa ẹ máa follow wa ní ìgbà wáṣẹ̀ àbí ní orí Facebook ẹ̀rọ wòmí kí n wọ̀ ní Facebook wa ìgbà wáṣẹ̀ tẹ́ bá ti login ẹ rí wa mẹ́ gbogbo tá a sọ yìí àtẹ̀tí ààyè tó gbà wá lórí afẹ́fẹ́ láti sọ lẹ́ẹ̀fẹ́ jẹun kó nù wájú bẹ́ẹ̀ lọ ẹ bá wa pàdé ńbẹ̀ ó dìgbà kan náà masalam wa ilà ilẹ̀kọ́ àná bẹ̀lẹ̀ ayèrè. Ẹgbẹ̀jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ̀jì Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé tí bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgìràgàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Ẹgbẹ̀jì gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lú wa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Suleiman Ẹgbẹ̀jì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033 580664 Alhaji Suleiman Ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.